gbà yẹn bọ̀ ó wá mi wá sí nígbà tí mo ti prison dé nígbà yẹn tí ó wá mi wọ́n ló wá mi wá sí gbòòrò ó gbébọn wá bọ̀ wọ́n ní bó ṣe rí mi èmi ò dẹ̀ mọ̀ pé bọ̀ èmi rán ẹni yẹn tọ́kọ̀ dúró èmi mọ̀ pé èmi gbogbo lé ló wá wọ́n tóbi méjì wọ́n gbọ́kadà wá mọ́ ẹni tó jẹ́ ọlọ́kadà tó gbé wá tó mẹ́ta bó ṣe wá lọ tán lẹ́nìyẹn kan wá sọ fún mi pé ẹ̀gbọ́n dájú mi kọ́ lọ sọ wá sí ọ̀dọ̀ woman kan ìdàrí ibẹ̀ ní èmi àti ibẹ̀ làbúrò mi kú sí. obìnrin àbọ̀kùnrin làbúrò obìnrin. kí ló ṣe tó kú. àṣọ sọfánẹ́sì ni ìgbà mi àlè má jẹun látàrọ. kí ni orúkọ yín. orúkọ mi ni Adésínà Ridwan. Adésínà Ridwan. bẹ́ẹ̀ ni ma. ó yá ó sì kún ètò kù rẹ̀ kí lórúkọ ètò kù. ṣe nickname mi ma. Òpèpè. Òpèpè. bẹ́ẹ̀ ni ma. ọmọ ológo ni. ọmọ Ìbàdàn ni dáàdì mi. wọ́n mi yín kọ́. Abẹ́òkúta Ogun State. sáàdì bọ́lá Abẹ́òkúta. ní grammar school. grammar school Abẹ́òkúta. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni ma. school wo lẹ lọ. Methodist high school Ọgbẹ̀. nílùú Abẹ́òkúta ń bì. bẹ́ẹ̀ ni ma. ṣé secondary school ni àbí Methodist high school. Methodist high school. ok secondary school. secondary school. primary school ńkọ́. private. lórúkọ. SAF South International Oscar Primary School. ìlú wo ni. Kèléwó. Abẹ́òkúta ń bì náà. bẹ́ẹ̀ ni ma. Abẹ́òkúta lẹ dàgbà sí. Abẹ́òkúta mo dàgbà sí láti kékeré. institution wo lẹ lọ. institution. mi ì lọ wáyé institution kan. iṣẹ́ wo lẹ kọ́. aluminium. láti ọdún wo lẹ ti kọ́ aluminium. mo ti kọ́ aluminium ó ti tó mo ti kọ́ aluminium ó ti ìgbà tí mo ṣe tó náà ni which is 2013 tí mo parí secondary school. ìgbà wo lẹ ṣe freedom. mi ti ṣe freedom àwọn family mi wọ́n ṣe freedom fún mi ìgbà tí mo tún lọ kọ́ aluminium yẹn ìgbà tí mo rí pé owó ṣe freedom fún mi mo tún lọ kọ́ bábà mo lò 1 year ibi tí mo ti kọ́ bábà yẹn 1 year and a half mo kàn lọ kọ́ yẹn fúnra mi. ṣe iṣẹ́ ọwọ́ mélòó lẹ ní báyìí. iṣẹ́ ọwọ́ méjì ni mo kọ́. bábà àti aluminium yẹn ní ìwà gbéṣẹ́ fún iṣẹ́ lè ṣe dáadáa. mo lè ṣe dáadáa bẹ́ẹ̀ ni dojúdojú. mo lè kọ́pù ẹ̀ mo lè mail mo lè drill mo lè máta ẹ̀. ọmọ ẹgbẹ́ òkùnkùn wo ni. ayé ni mà. ọdún wo ni ẹ bọ́ sínú ẹgbẹ́ ayé. ìgbà tí mo ṣe ayé yẹn ní 2020 ni mà 2019 mà. 2019 báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́. ẹ ṣe gan-an ìrìn àjò yẹn gbogbo àyẹn ni mo ṣe máa ń tẹ̀lé ẹ̀gbọ́n kan báyìí máa ń tẹ̀lé wọn jáde ìgbà mẹ́ta bá fẹ́ lọ ṣe ya fọ́tò ẹ̀gbọ́n yẹn máa ń pè ní Túndé wọ́n máa ń pè ní Túndé tó bá fẹ́ lọ ya fọ́tò mi àti ẹ̀gbọ́n yẹn máa jọ ń lọ pátì Túndé àfò ní nípìn wọn bọ̀ Túndé kò ṣe ẹni tí mo sọ kò ṣẹgbẹ́ akọ̀jọ́ máa ń lọ pátì ni tó bá jọ lọ pátì bẹ́ẹ̀ yẹn táìmù yẹn mi tó kọ́ máa ń gbà tí kò sẹ́ni tó máa sponsor mi tó máa fún mi lówó oúnjẹ ìgbà míì pátì mo máa ń lọ tí mo máa lọ tọrọ owó pátì ó lè yẹ kí mo lè lọ bá wọn sáf àbí kí n lọ bá wọn sáf ọtí bọ̀tú yẹn ni mo wá fi rí ẹ̀gbọ́n kan báyìí wọ́n pè ní Matasaka. Matasaka. bẹ́ẹ̀ ni mà. bọ̀ Matasaka yẹn wọ́n ti pa òun ni ó wá mú ayé ilẹ̀ ni yẹn mà. àwọn ẹyẹ ni wọn tó pa wọ́n pa sí Quarry Road Quarry ní B-side. wọ́n pa sí B-side òun ni kò tẹ̀ sọ fún mi jọ yẹn pé òun tẹ̀ máa lọ gbé mi B-side ní Quarry bẹ́ẹ̀ ni mà. ló gbé mi lọ bẹ̀ mà. so ṣé Matasaka yẹn bẹ́ẹ̀ ni mà. ló mú ẹ wọ ẹgbẹ́. òun ló mú mi wọ ẹgbẹ́ mà. lọ́dún 2019 mà. 2019 bẹ́ẹ̀ ni mà. 2019 yẹn di àkókò tá a wẹ̀ kí ni position yẹn rank wo ló ní. mi ìgbà ránkì kankan. ògbárà nǹkan kan. mi ìgbà ránkì kankan. kí wá ló ṣẹlẹ̀ láàárín ìwọ àti àwọn tí wọ́n jẹ́ pé ará Adigbe àti Saraki why do you terrorize them. mi kì í máa ń terrorize wọn bọ ibi Adigbe yẹn kọ́ jẹ́ bí kan tẹ́ pé ibẹ̀ ni mò ń gbé. ìyàwó àtìgbà tí táìmù àkọ́kọ́ tí mo kọ́ lọ prison gbà yẹn tí wọ́n mú mi fún courtesan mi deny bàyẹn tí ìyàwó mi jẹ̀kẹ̀rẹ̀ Adigbe yẹn òun ti gbalé sáyé Adigbe yẹn tẹ́lẹ̀ òun lé kí n di èrò ẹni tó ń gbé Adigbe ó wá ní àpé ilé yẹn pé ṣé àlejò máa gbé bẹ́ẹ̀ ni ibẹ̀ ni pé kò sí wàhálà pé tó bá ní kájọ máa gbé àjọ máa gbé òun ló gba bẹ̀ influence lèmi fi ń gbé inú Saraki Adigbe tàbí jọ ń gbé bẹ̀ wàhálà tó dẹ̀ bímọ fún mi ìgbà tí mo ti prison dé ó bímọ fún mi. ṣé kó tó lọ sí prison ló ti ń fẹ́ ni àbí nígbà tó ti prison dé ló bẹ̀rẹ̀ sí ní fẹ́. ẹ ṣe gan-an kí n tó lọ sí prison mo ti ń fẹ́ káyà ni pé láàrin oṣù kan pàtó ìmọ̀ àti bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ bí oṣù kan yẹn láàrin oṣù kejì wọ́n ṣe mú mi nìyẹn
but òun náà ó máa wá wò mí station, ó máa bá mi gbóúnjẹ, ó máa wá sí Màgbọ́n gbà yẹn wá wò mí. From there wọ́n transfer mi lọ sí court, wọ́n gbé mi lọ prison. Ìgbà tí mo wá dé wá advise mi pé òun fẹ́ yẹ kí n máa tẹ̀lé. Ọdún mélòó oṣù mélòó ló lò ní prison gbà náà? Ọdún kan ni mo lò mà. No, àkọ́kọ́ tí mo kọ́ lọ prison yẹn mà, mi lò ọdún kan, ọjọ́ mẹ́ta ni mo lò. Ní prison? Bẹ́ẹ̀ ni ọjọ́ mẹ́ta. Wọ́n fi mí lẹ̀ mà. Ẹ̀kejì ńkọ́? Ẹ̀kejì mo lò ọdún kan mà. Wọ́n fi mí sílẹ̀ mà. So ìgbà tó wá dé ló wá advice ẹ pé. Ìgbà rẹ̀ wá ní pé òun fẹ́ yẹ kí n máa tẹ̀lé ọgbọ̀n boys tí máa ń tẹ̀lé yẹn, pé òun fẹ́ yẹ kí n máa tẹ̀lé wọn, pé ibi tí òun dẹ́ gbà yìí, òun sọ pé òun fẹ́ máa gbé pẹ̀lú ọkùnrin, pé òun dá gbé ni òun, pé kinní kan, pé òun fẹ́ yẹ kí anybody kọ́kọ́ mọ ilé òun o, pé kí n má yẹ kí anybody mọ ibi tó ń gbé ara, pé òun dẹ̀ fẹ́ yẹ kí n máa wà pẹ̀lú àwọn boys yẹn mọ́. Mo dẹ̀ ni mo ti gbọ́ pé máa gbọ́ nǹkan tó bá ti bá mi sọ. Ó dẹ̀ ní pé popsi mi ńkọ́, ó dẹ̀ ní popsi mi wà l'Abẹ́òkúta pé a máa jọ débẹ̀. Mo ṣáà mú lọ ọ̀dọ̀ popsi mi, ọ̀dọ̀ popsi mi tí mo mú lọ yẹn, popsi mi ṣáà accept ẹ̀, ọ̀nà like ẹ̀ pé òun pé mo lè fẹ́, ní mo ti gbọ́. Òun náà dé advise mi. Ṣé lẹ́yìn ló wá bímọ fún ẹ? Bẹ́ẹ̀ ni mà. Obìnrin àbọ́kùnrin? Ó bọ́kùnrin fún mi. Ó bọ́kùnrin fún mi. Bẹ́ẹ̀ ni mà. Kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtàwọn tó jẹ́ kó ń gba tíkẹ́ẹ̀tì já ìwé tíkẹ́ẹ̀tì ní sáìdì Adégbẹ̀yẹ náà? Ẹ ṣé gan mà. Ẹ ṣé gan mà. Ní ọjọ́ tí mo bọ́ lọ Panṣẹ́kẹ́, kò pàdé nígbà tí mo ti prison dé, wọ́n pe pàdé mi kan ní Razaki. Ó kọ́ sọ fún mi nígbà tí mo ti prison, ó ní àwọn boys kan wà ní Kúforíjì yẹn, pé wọ́n máa ń bẹ pé wọn kì í fún òun lówó, pé ìgbà míì tóun bá lọ bá wọn nínú mo wá sọ fún pé kó ṣáà ní sùúrù. Owó kiri ṣó ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ yẹn ṣe gan sà, kò ṣiṣẹ́ owó kankan sí wọn lọ́wọ́. O ò ṣiṣẹ́ fún, kò ṣe pé union ló ṣiṣẹ́ fún. Èmi tí mo dẹ̀ ti mọ̀ wọn boys yẹn gan tipẹ́tipẹ́ gan, mi kò tẹ́ ti wọn fún àwọn gan lọ́ máa mú owó bá mi gan, torí mi tún sí ní àwọn iṣẹ́ union. Ṣé o ṣe union rí? Bẹ́ẹ̀ ni mo ṣe union, wọ́n fún mi chairman níta wọn. Wọ́n fún mi chairman. Chairman àdúgbò gbòǹgbà yẹn? Ní chairman ni èmi ni wọ́n fún ní chairman ní Láfẹ́nwá. Ní opposite wa kò bí àwọn ọlọ́kadà yẹn ọ̀sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta, ọ̀sẹ̀ Akómọ́ra, Amọ́ra àti Rómò. Èmi ni mẹ́tẹ̀ẹ̀ta. Ní gbogbo ìgbà tí wọ́n mú mi yẹn náà ni, tí wọ́n mú mi ní ẹlẹ́ẹ̀kejì yìí. Ìyẹn rántí ọdún yẹn, mo fẹ́ kó dárúkọ ọdún yẹn. A ti wà ní 2025 báyìí. Wọ́n dẹ̀ mú mi ní 2023. But wọ́n ti fún mi láti 2022. 2022 ló ti fún mi. So ìgbà tí Razaki yẹn wá pè ẹ́. Bẹ́ẹ̀ ni ló sọ fún mi. Kí ló wá padà ṣẹlẹ̀? Kí ló dé tẹ́ ṣe wá fọ́ ẹlẹ́ni lórí? Ẹ ṣé gan mà. À ń bọ̀ láti Panṣẹ́kẹ́, èmi lọ gẹ̀ẹ́sì oúnjẹ torí gbà mí, òun náà dẹ̀ kẹrì ó wá wọn Panṣẹ́kẹ́. Bàbá wa ṣèjọ́ àjọ ń bọ̀, ẹ mọ̀ akọ̀dé ibi junction yẹn ni ọ̀kadà yẹn fẹ́ gbé wa yà wọlé ibi Kúforíjì, orú àwọn boys yẹn ọkọ̀ ṣáà ní ọ̀kadà dúró. Bó tẹ̀ ṣe dúró, mo rò ó tẹ̀ fẹ́ bá wọn guys yẹn sọ the next, ó kọ̀ bu ọmọ wọn pọ̀ ọ̀bọ yẹn ní Godo nickname, mo ti gba gbogbo nickname ọgọ́ ni mo mọ̀. Ó bu Godo yẹn so, mo ṣáà ń wọ ọmọ méjì, mo ṣáà ó kó blue bu ọmọ yẹn, mo ṣáà sọ fún pé Razak filẹ̀, ó di báàgì ẹ̀ mú, àwọn oníkó gbé báàgì ẹ̀ wá. Kí ló ní Godo ṣe fóun tẹ́lẹ̀? Ó sọ fún pé ó ní Godo pé ó ń bẹ́ sóhun. No, mi parọ́, ó ní Godo ń bẹ́ sóhun. Àjọ wà ń bẹ̀ náà ni, òun náà mo sọ. No, mi parọ́, àjọ wà ń bẹ̀ náà, àjọ wà ń premises bẹ́ẹ̀ ni mà. Àjọ bọ̀ èmi ò pẹ̀lú fún ní, èmi ò pẹ̀lú fún blow, torí àwọn ọmọ yẹn, èmi ọmọ ti mọ̀ wọ́n ti pẹ́. Àwọn ọmọọṣẹ́ mi níta. Báwo lọ̀rọ̀ ẹ̀ṣà lórí ṣe jẹ́? Ta ló ṣá lórí gan? Razak gangan ló ṣá lórí, bí Razak kọ́ ṣe yọ náà pẹ̀lú àké. Razak kọ́ yọ àké ni, ó kọ́ ṣá ní ẹ̀yìn ni. Àmọ́ pa Razak àfilẹ̀ the next thing òun ti lọ báàgì ẹ̀ mọ́kọ̀, Godo yẹn ṣàfìgbà gbogbo báàgì ẹ̀ lẹ̀. Gbà tó ti rí mi, torí Godo dẹ̀rẹ̀ tó bá lẹ̀ ti rí mi ọkọ̀ ẹ̀ máa ń balẹ̀. Kò ṣàgbéra báàgì ẹ̀ lẹ̀, mo ṣáà ní Godo yá filẹ̀ máa wọ̀rì Godo filẹ̀. Godo yẹn ṣàgbé, ó wo ojú mi, mo ní kó máa wọ̀rì, ó gbé báàgì yẹn lé èmi lọ́wọ́. Mi ìtú báàgì yẹn mà, mi ìwo nǹkan tó wà nínú ẹ̀. Ẹ ṣe, ó ṣàgbé báàgì yẹn, ó gbé fún mi. Kò pẹ́ bí mọ́tò àwọn OP Mesa wọ́n pọ̀ nínú ẹ̀, wọ́n ṣe páàkì mọ́ wa ní ẹ̀gbẹ́ nìyẹn lójijì. Wọ́n ṣe páàkì mọ́ wa lọ́gbẹ̀ẹ́ báyìí, wọ́n jẹ̀ ti rí àké tí Razak yọ, bí Razak ṣe mi bó ṣe sáré nìyẹn. Bí OP Mesa bí náà ṣe, mo ṣe bọ́lẹ̀ lórí, èmi náà ti dúró. Ìyẹn Godo ti gbé báàgì yẹn fún mi, mo ti dúró. But the next thing mo rí pé àwọn ọlọ́pàá yẹn ti dé, wọ́n ti kọ́ọ̀kì ìbọn, wọ́n ti yin ìbọn, wọ́n ti fẹ́ yin ìbọn. Mo kàn mi sáré nìyẹn, bí tí mo ti ń sáré lọ, bí báàgì ṣe jábọ́ sí ilẹ̀ ńlẹ́ nìyẹn. Ẹ̀wọ̀n àti tẹ̀lé sọ pé kíyàn tẹ̀ dúró pé kíní mi, àwọn ọlọ́pàá yẹn ṣàbẹ̀rẹ̀ sí ní lé wọn, lé everybody. Gbogbo àwọn ọmọ boys yẹn náà gbogbo wọn ṣá sáré. Ṣé wọ́n mú yín jọ ìyàbọ̀ wọn? Wọ́n mú wájọ yẹn o. Ìyẹn but ó wà níbẹ̀ nígbà tí wọ́n la orí. Ìgbà tó ṣá kò la orí ẹ̀, ó ṣá níbi ẹ̀yìn. Ó ṣá níbi ẹ̀yìn. Owó tó máa lọ ń gbà lọ́wọ́ wọn ní Panṣẹ́kẹ́ lóṣooṣù, báwo lọ̀rọ̀ owó yẹn ṣe jẹ́? Ẹ ṣé gan mà.
owó tí máa ń gbà lọ́wọ́ wọn nípa ṣẹ́kẹ́ owó tí máa ń gbà lọ́wọ́ wọn lóṣooṣù nípa ṣẹ́kẹ́ àwọn ní union ogun lèmi ń gbowó lọ́wọ́ wọn bọ̀ wàhálà ṣẹ̀kẹ̀ tí máa dọ́dọ̀ àwọn ọmọ Ìgbò yẹn àwọn ló máa ń wish àti fún mi ní owó lọ́wọ́ ara wọn torí wọ́n kàn máa ń fún mi ni ìgbà míì gan àwọn míì gan máa sọ fún mi pé àpẹkẹ wọn máa yọjú sí wọn ẹ ṣe gan no mi kún wọn lẹ́mìí mi kì í kún wọn lẹ́mìí kódà gan ìgbà míì gan tí bá kọ̀ wà pàṣẹkẹ fún àwọn gbà mí lọ́kàn máa bá mi pé ẹ̀gbọ́n tó á lè kíní kan wọ́n ti ń wá ẹ̀yìn kíní kan wọ́n máa fún mi lówó gbogbo bí mo ṣe wà ní prison yẹn gan olójú ẹni tó mọ̀ pé máa ń pè wọ́n tí bá ti pè wọ́n gbà mí wọ́n lè ṣe 5,000 gbà mí wọ́n máa gádà àárín ara wọn wọ́n máa rí torí mo mọ ṣáàmánu wọn wọ́n máa gádà àárín wọ́n lè gádà 20,000 àbí 10,000 wọ́n máa sẹ́ndì sí mi wọ́n á ní kí n fi manage bí mi jẹ́ ṣe wà ìjọ lọ́jọ́ mú mi yẹn jẹ́ kẹrin èmi àti ìyàwó mi àtọmọ mi mo gbé lọ sí pàṣẹ pé ká lọ raṣọ bá ṣe bọ́lẹ̀ lórí ọ̀kadà bá ṣe lè dúró the next thing gbogbo wọn ṣàbẹ̀rẹ̀ sí máa wọ́n gbọ́ ọmọ mi wọ́n kí ọmọ mi inú gbogbo wọn dùn bọ̀ ṣe rí ọmọ mi wọ́n ṣàṣàyè ka 5,000 ìkọ́nú wọn ka 5,000 ó kù fọ́mọ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yẹn ọ̀gá yẹn wọn pọ̀ ọ̀gá yẹn ní ọ̀gá kàṣí ó tún ní bọ̀bọ̀ yíbò kan pè ní Nnamdi ìyẹn náà ṣàtò wá ìyẹn náà tó fọ́mọ mi ní 1,500 ó tún ní gẹ̀ẹ́ kan báyìí náà ìyẹn náà tó fọ́mọ mi ní 1B mo ṣàdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wàá gbogbo wọn kan wọ́n kọ́ láìkì mi ní pàṣẹkẹ́ yẹn ni pé ẹni báyìí títí kan ìyá tó ń ta gàrí yẹn gan. àwọn iṣẹ́ wo ló ti ṣe fún wọn pàṣẹkẹ́ rí kó tó fún wọn láìpẹ́ ṣé ó rí gbogbo àlàyé gbọ́ dáadáa bẹ́ẹ̀ ni mà kálukú àdẹ̀ làwọn ní ọ̀tọ̀ lẹ́ni ń sọ ọ̀tọ̀ lẹ́ni ń gbọ́ bẹ́ẹ̀ ni mà ọ̀rọ̀ tó ń sọ yà wọn kan ló máa gbọ́ bẹ́ẹ̀ ni mà àwọn kọ́dẹ̀ mọ́ ládùúgbò ẹ̀ tọ́lá pé ọmọ mi dúró ṣe sùúrù wọn bá ẹni yìí ọmọ jẹjẹ ní ọkọ ẹ bá rí ẹ sá o ṣọmọ wípé tí àwọn tí ò bá mọ̀ ẹ ló máa ní bó ṣe ń sọ̀rọ̀ ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó mọ̀ ẹ máa sọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé wọ́n lẹ́ni pàbó tó ló ń gbà. bẹ́ẹ̀ ni mà. ìdí tí mo ṣe ń fẹ́ mú ọ̀rọ̀ ìbéèrè lẹ́ẹ̀kan sí ni pé ó ní nǹkan tí mo gbọ́. bẹ́ẹ̀ ni mà. kí ló dé tó jẹ́ pé táwọn nǹkan ò bá fún ẹ lówó ń bẹ̀ ó máa ń wọ̀ yá àjà pẹ̀lú wọn. àmọ́ nígbà wà mí gbà mí táwọn èèyàn bá fún mi lówó ẹ ṣe gan mà ó máa ń ná kankan míì sáwọn bọ́ìsì yẹn máa ń sọ fún mi pé ọ̀gá òpèpè torí ọmọ ọ̀gá òpèpè lè máa ń pè mí ọmọ Ìgbò yẹn ọ̀gá òpèpè some people dem dey o you suppose collect money for their hand but they no wan show you love o but wọn kọjá wà níwọn dẹ̀kẹ́ tó bá ti rí mi wọ́n máa sá lọ bèmi àti mọ̀kàn ti sá lọ dípò ara wọn náà lọ́ máa sọ fún mi pé ẹni báyìí ti sá fún yín o kí ní kan. bẹ́ẹ̀ ni ìfiwẹ́ kò yẹ kí n máa ń bá wọn jà náà mi kì í ná wọn mi ìyọkan mi máa ń yọkan tiwọn mi kì í yọkan tí wáyé mò ń yọkan tiwọn ni wọn ni máa fún mi nǹkan tó ń fún mi yẹn gan mi kì í yọkan tiwọn bọ̀ wọ́n kọ̀ wish. ìwọ àti àwọn kan tí wọ́n lè pàdé ní agbègbè Láfẹ́nwá tí jẹ́ pé eventually ẹ padà drop kan lára àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ níjọ́ yẹn gan. ẹ ṣe gan ma ní àbọ̀ nìyẹn torí gbà yẹn a lọ sí a máa ń ṣe meeting ní sáìdì ibi ojú orin yẹn. meeting kí nìyẹn pàdé iṣẹ́ àwọn ti yóò meeting ìpàdé ayé ní 2021 ní ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ bá a ṣe wá ń bọ̀ láti inú igbó àwọn tó ń bá wa wó sí Láfẹ́nwá yẹn ló dé ọmọ ẹgbẹ́ ayé wọ́n ti sáré wá sínú igbó yẹn wá bá wa pé àwọn ọmọ ẹyẹ yẹn pọ̀ níta o pé ó dà pé àwọn ọmọ ẹyẹ yẹn ti dúró àpé tá a bá ti ń bọ̀ pé àwọn máa súnmọ́ wa o the next thing bá ṣe wá ń bọ̀ báyìí aṣáájú gbogbo wọn lọ́ọ̀kan àti gbogbo wọn níbi ojú orin Láfẹ́nwá yẹn gbogbo wọn ṣe pọ̀ the next thing bá ọmọ ẹyẹ yẹn ṣàpariwo nìyẹn àwọn ọlọ́kọ́ wọ́n pariwo wọ́n ṣàpariwo pàápàá wọ́n pariwo pé àbúrá ẹmọ orúkọ tó máa fi kíní wọn yẹn wọ́n pariwo àbúrá kàyà wọ́n yẹ pariwo àbúrá kàyà wọ́n kọ́ yìnbọn látọ̀kan ni the next àdé àwọn náà lẹ̀kẹ̀ àpọ̀ báyìí bó ṣe yìnbọn náà wọ́n pe ọ̀bọ kan ní bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ náà lẹ̀kẹ̀ bí yẹn náà ṣe bí ẹ ṣe bọ́ ṣe pariwo àbúrá kàyà àwọn yìnbọn bọ́ ṣe wá yìnbọn náà àwọn náà wá pariwo pé àyà asmen báwọn náà ṣe pariwo àyà asmen àwọn náà yìí. àbúrá kàyà àbí àyà asmen yẹn kí ni méjèèjì túmọ̀ sí. lọ́dọ̀ tiwọn ẹ ṣe gan-an lọ́dọ̀ tiwọn àbúrá kàyà lọ́wọ́ máa ń sọ ní ọ̀dọ̀ tiwa. kí ló dé tó máa ń sọ àbúrá kàyà tó bá ti fẹ́ ṣe nǹkan wo ló máa ń sọ àbúrá kàyà. tó bá ti fẹ́ bá wọn tó jẹ́ opponent tó bá ti fẹ́ pa kan nù wọn fẹ́ pa wọn fẹ́ yìnbọn fún wọn fẹ́ ń ta wọn lọ́ máa pa àbúrá kàyà àwọn náà pa iṣẹ́ yẹ kí wọ́n pípì wá dúró dí wa táà ní mission pẹ̀lú yín àwọn náà wá pariwo pé àyà asmen. àyà asmen yẹn means what. àyà asmen yẹn náà ni pé àwọn náà ti ń bínú ní moment yẹn pé kí ló ṣẹlẹ̀ láti di pé kí ni pé káà náà súnmọ́ wọn ìdẹ́sí bá náà wọ́n náà ṣe yìnbọn wọ́n pọ̀ ọ̀bọ kan níbẹ̀ bí ẹ náà ṣe yìnbọn fún wọn padà nìyẹn. bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ ta ni. ọmọ ẹgbẹ́ ayé ni mà. ọmọ ẹgbẹ́ ti yín. bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ tiwa ni. ẹ̀yin náà yìnbọn fún wọn padà ẹ ṣe gan ma ìyẹn náà yìnbọn padà ìyẹn náà yìnbọn fún wọn padà bí ẹ ṣe wá yìnbọn fún wọn padà àwọn náà yìnbọn wọn lọ́kọ́ yìnbọn pọ̀ lára ìbọn tọ́wọ́n náà yìn yẹn ìbọn yẹn náà bá wà bọ̀gbà ìgbàdí bẹ́ẹ̀ náà máa yìnbọn ìbọn yẹn náà bá kan nù àwọn náà ó tẹ̀ bá wọn gan bọ̀ ìkànnì wọn ó bá kan nù wọn ìkànnì wọn ṣàjàbọ̀. ṣé Muhammed yẹn ló jábọ̀ àbí kílódé ló jábọ̀ yẹn. mi ì tẹ mọ orúkọ ẹ bí Muhammed náà ni mi ò wíyà orúkọ tó ń jẹ náà nìyẹn
ìkan náà ṣàjàbọ̀ débi pé ìbọn tọ́wọ́ náà yín ìjọ yẹn ó ba àwa gan, ó bè mí gan lẹ́sẹ̀ ìjọ yẹn gan lára ìbọn tó wọ́n yín ìjọ yẹn. But the next thing everybody ṣá àwọn ọlọ́pàá Láfẹnwá bó ṣe lé wa wọ́n ṣá lé wa ń jọ yẹn pé àwọn SARS ìgbà yẹn lọ àwọn SARS wọ́n ṣá lé everybody sá lọ́jọ́ yẹn. But àmọ́ ìkan ni wọ́n kú nínú ìkan ni wọn náà dẹ̀kẹ̀rẹ̀ yẹn náà kú. èyí tí ó jẹ́ èèyàn ayé àbí ní ti àbí bẹ́ẹ̀ ni tẹ́ ẹ gbé lọ pẹ̀lú ọta ìbọn lára yẹn yẹn kú. kí ló dé tẹ́ ẹ gbé lọ sọ́sìpìtì. ẹnu ọ̀dọ̀ babaláwo ni wọ́n gbé lọ ọ̀dọ̀ babaláwo yẹn torí òun kó ìbọn yẹn bà ní ọrùn ó bà ní ọrùn bó ti ìgbà tó máa fi gbé débẹ̀ wọ́n ṣàṣàyà àwọn yọ ọ̀rùn kankan bẹ̀ ìgbà tó máa wọ ìjọ́ kejì ògìní yẹn àfẹ́ tiẹ̀ wọ́n ṣàní òun náà ti kú. bólẹ̀ wá sí sí. mímí wọn tó ṣe ń sẹ́yìn táìmù yẹn mi ò àwọn kọ́ gbé lọ sí sáìdì àdéhùn ọ̀nà àdéhùn bò oníkálùkù náà fáìn wí ara wa ẹ̀mọ̀ kémi náà àti gba àwọn kan. babaláwo yẹn mi wọ́n ṣàkóso kọ́ gbé lọ sí babaláwo ni mi mọ̀ babaláwo tó gbé nìyẹn lọ mi ìbọn débẹ̀ torí mi náà ọta ìbọn ti bè mí náà lẹ́sẹ̀ ìjọ yẹn gẹ́gẹ́ mi náà wọ́n ti gbé àwọn pàdé mi wọ́n ti fọwọ́ kọ́ mi lọ́rùn àti gba ibi inú ọjà ọwọ́ ìsàlẹ̀ yẹn àti gba ibi bíríìjì ibi mọ́ bí ọjà ibi aṣáàgbà bí ẹnu gádà yẹn inú káyọ̀ ṣáà ti fa ìwé àwọn ọlọ́pàá ti lé gbogbo wa. ní kúkúrú èdè bẹ́ẹ̀ ni mà. èèyàn mélòó ló ti ṣèṣì dúró tàbí ló mọ̀ọ́mọ̀ dúró. màá mi ti ṣèṣe dúró fún anybody rárá mi ti ṣèṣe dúró fún anybody láti ìgbà tí mo ti ṣẹgbẹ́ ayé mi ti ṣèṣe dúró ọlá péjọ yẹn náà àpọ̀ ọjọ́ yẹn ni lápọ̀ nǹkan tó fà á nìyẹn àti pé táìmù yẹn gan máa ń tẹ̀lé wọn lọ sí meeting àjọ máa ń lọ meeting tó máa ń ṣe lálẹ́ mọ́jú meeting ayé tó máa ń ṣe ní alẹ́ mọ́jú tó máa ń initiate tá máa ń initiate. ìgbà wo ló gbéjọba lẹ̀ gẹ́gẹ́ bí chairman union. mi ti gbéjọba lẹ̀ o wọ́n sì fún mi ní ṣẹ́ńtà báyìí mi ti gbéjọba lẹ̀. o sì wà ní ẹnu iṣẹ́ báyìí. bẹ́ẹ̀ni wọ́n sì fún mi ní ṣẹ́ńtà gbà tí mo tún dé gan wọ́n tún fẹ́ fún mi níbi kan gan. bẹ́ẹ̀ni union road bẹ́ẹ̀ni náà tí mọ́tò ni mà mo ní tọ́lọ́kadà náà ní Láfẹnwá bọ̀ ọlá pé ó ní ọ́físà kan tó ní pé kí n máa pé òun fẹ́ kí n wà ní Láfẹnwá yẹn mọ́ pé ọ́físà yẹn ní jacuzzi lára àwọn tó ṣiṣẹ́ fún ní SARS gbà yẹn àwọn ló mú mi gbà yẹn àwọn jacuzzi yẹn ló mú mi gbà tí sí nǹkan báyìí ṣẹlẹ̀ tó fìbọn fọ́ mi lẹ́sẹ̀ gbà yẹn. sí ìwọ ló ṣẹlẹ̀ yá narrate sí ìrìn ẹ ṣe gan mà ní ó dà pé mátà kan ṣẹlẹ̀ ní mayas tóbi tó ti ń ta ọjà yẹn ẹ pé àwọn ọlọ́pàá wọlé jìnnẹ́sì wọ́n ṣàbẹ̀rẹ̀ sí máa stone wọn gbàngbàngbà èmi lọ́wọ́ ìgbà tó wọn SARS yẹn wá padà wá ó tó bí àbí oṣù kan èmi lọ́wọ́ á mú bọ̀ àwọn tèmi ló súnmọ́ wọn jọ yẹn bèbí bọ́ ṣe wá mú mọ́ṣáà ní pé tọ́ba ṣàti mẹ́mi pé oyè èmi gbogbo mo lẹ́nu jù láàrin. ní wọ́n ti máa ń dá ọkọ̀ tèmi bó ṣe wá dé yẹn mi àti ọmọ ilé mo fẹ́ mọ gẹ́ẹ̀kan gbà yẹn èmi kọ́ jókòó èmi ò dẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá ti wà ní ibi tẹ́mi jókòó sí the next thing bó ṣe máa bọ́ lẹ́yìn bó ṣe máa jáde láti inú kọ̀ọ̀kan báyìí wá ní bọ̀bọ̀ kan pàdí mi ni ìyẹn gan ló fi wá mú mi bí mi ṣe ní pé kí n kí pàdé mi yẹn báyìí mo kàn náwó sí ni ìdẹ́sẹ̀ mo kàn yé dì mí lọ́wọ́ mú nìyẹn àmọ́ gbogbo akíndélé tó dì mí lọ́wọ́ ìdẹ́sẹ̀ mi lè kọ́ sáré bú mi so nìyẹn bó ṣe bú mi so bí wọn SARS yẹn ṣe jáde ní ọwọ́ iwájú nìyẹn wọ́n ṣá yìnbọn fún mi bíi mẹ́rin wọ́n yìnbọn fún mi lẹ́sẹ̀ wọ́n gbé mi lọ gbàtẹ́ wọ́n ṣàṣọ mi sẹ́yìn nínú boot. wọ́n yìnbọn mẹ́rin fún ẹ. bẹ́ẹ̀ ni mà àwọn yìnbọn fún mi lẹ́sẹ̀ ọ̀nà ìgbà tó máa yìn fún mi mà kò sí pé mi lè sọ pé kò wọlé mi lè sọ pé kò wọlé gbogbo àtọ́ bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni kí wọ́n padà yẹn tà bẹ́ẹ̀ ló bá mi lẹ́sẹ̀ wọ́n ṣàgbé mi lọ sí Màgbọ́n mo lóṣù mẹ́rin ní Màgbọ́n gbà yẹn ìyẹn àwọn jàkúsì yẹn mọ́ fi mí lẹ̀ jàkúsì yẹn sàtọ́ pé kì í ṣe jẹ́jẹ́ pé ìbọ̀ òun láìkì mi gan-an pé ìbọ̀ ó yẹ kó wọ́n mi lẹ́wọ̀n ni pé ìbọ̀ ìyàwó òun tó jẹ́ ìyá ní wúrà ẹni yẹn ń tajà nínú mayas ìyá alájẹ́ ló máa ń pè ó sì wà bẹ́ẹ̀ tì náà ìyàwó ẹ wá ní pé torí pé ìyàwó òun ni òun ṣe máa fi mí lẹ̀ pé ó yẹ kó wọ́n mi lẹ́wọ̀n ni ọ̀pọ̀ kìíní kan pé torí pé mo ti burú ju pé ìbọ̀ ìyàwó òun yẹn sọ pé òun láìkì mi gan pé nígbà míì tí àwọn boys bá ti fẹ́ máa bọ́ ọmọọṣẹ́ ìjà pé mo máa ń dá sí i pé níjọ́ kan mo ṣe oore kan fún ìyàwó ẹ̀ mo dẹ̀ tí wọ́n sì nǹkan tó sọ yẹn alẹ́ níjọ́ yẹn àwọn àyè wọ́n róòlù wàsábò wọ́n ṣe róòlù wàsábò wọ́n ṣàmú bọ̀bọ̀ yẹn the next thing wọ́n ṣàgbá báàgì ọrùn bọ̀bọ̀ ọrùn ọmọọṣẹ́ ìyá yẹn owó pọ̀ ní báàgì yẹn èbí mi ti máa tan tọ́ọ̀ṣì sí lójú bá mi kọ́ pé ọmọ ìyá yẹn ni mo sọ fún àwọn àyè pé irọ́ ẹ lè gba báàgì eléyìí o ẹ lè ṣe nǹkan fún eléyìí o wọ́n ṣàgbé báàgì ọmọ yẹn padà fún gbà tó yẹn wá délé ìyẹn wá lọ sọ fún ìyá ní wúrà èmi ò dẹ̀ mọ̀ pé wúmà yẹn ń fẹ́ jàkúsì ìjàkúsí lè wọ wúmà yẹn ló wá sọ fún jàkúsí pé àpérò pé kó má ṣe bẹ́ẹ̀ fún òpépè pé òpépè ọmọ òun ni bọ́sọ̀ọ̀sẹ̀ lòun máa ń fún ní owó ìyá yẹn dẹ̀ máa ń fún mi lówó lọ́sẹ̀sẹ̀ ti tọ́ 5,000 bóyá máa ń fún mi nìyẹn
nínú Mayas. ṣé ìyẹn ló fi wá jẹ́ alága àwọn. Irọ́ èmi ò jẹ́ alága inú ṣé ọ̀tọ̀ tẹ̀ ni union là ń sọ ṣe nǹkan tó dára ṣàlàyé ni pé nǹkan tí yóò jẹ́ kó dúró sí. bẹ́ẹ̀ ni mi ìgbàgbé jàkúsí yẹn ló wá sọ fún mi jàkúsí yẹn náà ló wá sọ fún mi pé jàkúsí yẹn mọ̀ pé mo ti níṣẹ́ ń bẹ̀ yẹn ọ̀sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta jàkúsí yẹn wá sọ fún mi pé òun fẹ́ kí n ṣe iṣẹ́ union yẹn pé torí pé àwọn kan wà níta yẹn tó fẹ́ pa mí bóun tún ti gbọ́ observation kan pé ètò ìdẹ̀ ní ìgbà mí dẹ̀kẹ́ máa ń rí àwọn kankan níta yẹn jẹ́ kí mo kọ́ lè dé taláwọ̀ kùtùkùtù. Kí ló ṣẹlẹ̀ láàrin wa àti Danjuma ṣé gan ìgbà yẹn kan tó ṣẹlẹ̀ láàrin mi àti Danjuma mo wí pé mo ṣe sọ̀rọ̀ lọ nínú. Torí Danjuma ló ń wá ẹ mo fi kó padà sọ́dọ̀ ẹ̀ wá bẹ̀ láti bẹ̀. Ọ̀rọ̀ Danjuma pé èmi ò dà Danjuma mọ̀ ìjọ tí mo lọ sí Rwanda wọ́n pẹ́ nìkan ní àṣìlẹ̀ ẹni tí mò ń sọ máa ń ta drug àṣìlẹ̀ ló ń pè ó wà ní Rwanda ó popular gan ní Rwanda ló wà èmi wà ẹni ṣáà ní pé kí wọ́n á yọjú sóhun pé kí wọ́n á bọ́ òun pé kí wọ́n á ṣe owó òun fẹ́ ṣe fàájì fún mi pé òun fẹ́ rí mi wàá tó dọ́jọ́ tí mo kò tí má ti dọ́dọ̀ òun bẹ́ẹ̀ yẹn èèyàn tó popular pé inú àlè dùn pé mo kò tẹ̀kọ̀ wá sọ́dọ̀ tóun mo ṣáà lọ bá ní àárọ̀ ọjọ́ yẹn ìgbà tí mo dé bí ẹ̀ láàárọ̀ mo pe mi ìráṣẹ́lẹ̀ yẹn ń ta ọmọọṣẹ́ ni mo bá mo wá pè wọ́n lórí fóònù ó wá ní pé kí n dúró wọn pé wọ́n wà nílé pé kí wọ́n sáré ṣáwà mo ní mo ti gbọ́ the next thing mi rí tí Danjuma kọ̀ yọ láti kọ̀rọ̀ nìyẹn àwọn bíi mẹ́rin. ọmọ ẹgbẹ́ wo ni Danjuma. ọmọ ẹgbẹ́ ẹ ṣe ọmọ ẹgbẹ́ ẹyẹ ni ọmọ ẹgbẹ́ ẹyẹ ni Danjuma yẹn. àtàwọn mẹ́rin kan wá yọ ní. bẹ́ẹ̀ ni wọ́n yọ ní kọ́nà èmi ò lè da Danjuma yẹn èmi ò dá mọ̀ bò èmi ṣàkọ̀rọ̀ dúró the next thing mo kọ̀ rí tẹ́ni ṣàkọ̀rọ̀ ó kọ̀ pariwo pé kémi dúró dáadáa pé èmi lè sáré o mo kọ̀ pé kémi dúró dáadáa kèmi lè sáré kẹ̀ mo ṣàrò pé tálẹ́ lè mi ì sọ kankan gbogbo ọmọ tó kó dání yẹn gbogbo ọmọ yẹn mọ̀ mí wọ́n kí mi mo dá wọn lóhùn òun nìkan ni kò kí mi mo ṣáà wò mo ń wo bó ṣe ń ṣe the next thing ilé kan fún un lẹ́ẹ̀ni nǹkan mo ṣe kú táyé léyìí mo sọ̀rọ̀ kan bó ṣe gba ẹgbẹ́ mi kọjá wọ́n tí mo tún dẹ́gbẹ́ fún wọn bó ṣe fi gbá mi nìyẹn àmúkọ ni wà táyé léyìí pé ṣé òun yín wọn ni ó kọ́ ni pé ṣé òun lò wẹ̀ èmi lè mi bá wí pé ṣé mi ti ya wèrè mo kàn ní àmì ti ya wèrè kẹ̀ mi náà kọ́ sọ fún pé ṣé gbogbo ṣòun ṣí eré ni the next thing bí lè kọ́ ṣe ó yẹ lọ fọ́ ìgò méjì nìyẹn ó ṣáà fọ́ ìgò méjì ó fọ́ mọ́ búlọ́ọ̀kù kan báyìí ni wọ́n pe ibi ẹ níbi ọ̀dọ̀ àbùkí kan tó ń ta Indomie ní Rwanda ó fọ́ ìgò yẹn sí méjì àbóyè fọ́gò yẹn ó fẹ́ fìgò yẹn ó fẹ́ tìgò yẹn bọ̀ mí ní àyà òun ìdẹ̀mọ̀ kì í sọ́ọ̀sì wà ní ara tèmi èmi dẹ́ máa ń tọ́jú sọ́ọ̀sì sàrágbà mi torí in case mo kọ̀ yọ sí sọ́ọ̀sì yẹn mo kọ̀ yọ lára ni bóyá fẹ́ fìgò yẹn gún mi ó fìgò yẹn náà gún mi náà bóyá fẹ́ tìbọ́ mi ní ọrùn mo kọ̀ yọ sí sọ́ọ̀sì yẹn mo kọ̀ fi ọwọ́ yẹn mo kọ̀ fi gbá ọwọ́ ẹ̀ bọ̀ ó fìgò yẹn gún mi ìgò yẹn máàkì mi bí ọ̀nà bí méjì ìgò yẹn wá jábọ́ lọ́wọ́ ẹ̀ èmi náà wá fi sí sọ́ọ̀sì yẹn mo tìbọ̀ ní apá mo yọ padà níbi apá ibi èjìká nítorí òun fẹ́ tì sọ̀rọ̀ òun fẹ́ tìgò yẹn bọ̀ mí lọ́rùn ni èmi kọ́kọ́ fi yọ kò wú wọn pé nǹkan yẹn wà lára mi ó bá mi lójijì èmi fẹ́ kọ́kọ́ fi bílò gba ìgò yẹn lọ́wọ́ ẹ̀ ní bó mo kọ́ pa bílò ìgò méjì mo kọ̀ yọ sí sọ́ọ̀sì yẹn mo kọ̀ yọ lára ni mo kàn fi sọ́ọ̀sì yẹn mo kàn fi. sísọ̀sì yẹn bí sóníke náà bó ní irin. sísọ̀sì oníke ẹni tó máa ń tí di wọn tó máa ń ní kí tó máa ń tìkì ńláńlá yẹn táwọn ní àwọn tẹ́lọ̀ máa fi ń gé aṣọ. tó máa fi ń gé aṣọ yẹn mà bẹ́ẹ̀ ni sísọ̀sì yẹn bẹ́ẹ̀ ni ohun gbogbo ni tó máa fi ń gé ọjà yẹn mo yẹ yọ sísọ̀sì yẹn ní ẹgbẹ́ ní èmi ṣáà fi sísọ̀sì yẹn mo fi gbà ní ọwọ́ bọ̀ ó fìgbò yẹn máàkì mi pé kó gbé yẹn tẹ̀ máa lè wọlé sí èmi lára. ẹni tó wá gbé ẹ lọ síbẹ̀ nǹkan ẹni tó pè ẹ wá síbẹ̀. ẹ ṣe gbọmọ ẹni tó pè mí wá síbẹ̀ dìnẹ́sìn bọ́ ọmọọṣẹ́ nìyẹn bọ́ ẹ sáré pẹ́ nìyẹn pé àwọn ti ń já òkè ní kankan ẹni báyìí ẹni iṣẹ́ náà sáré dìbò ẹni yẹn tó dé àwọn sójà Rwanda yẹn tó wà níbi Rwanda bá ti ìyànà ìdíyà yẹn àwọn sójà yẹn wọ́n sáré wá bá wa àwọn sójà yẹn sáré yìnbọn sókè kàkàkà everybody sá lọ Danjuma yẹn wọ́n sáré wọn náà sá lọ wọ́n gba bí ìyànà ìdíyà yẹn gbogbo wọn gba. Danjuma yẹn tó bí ọmọ ọdún mélòó. mi ìmọ̀ èjì ẹ̀. ọmọ ọdún mélòó ni wọ. mi báyìí mo wà 35. báyìí. bẹ́ẹ̀ ni mà bọ́ mi ìmọ̀ èjì Danjuma yẹn wọn ọlọ́pàá yẹn. wọ́n ti fojú wo Danjuma ń gbá ya tó bí ọmọ ọdún mélòó ṣé sẹ́ẹ̀tì ní ṣó máa ju ẹ lọ ṣé ìwọ máa ju lọ. mo ń wo Danjuma yẹn mi lè sọ kókó jù mí lọ o bọ́lá pé torí ọjà tó ń ṣá ni pé ìdájọ́ pé ojú ẹ̀ ẹ ṣe gan mà gbé torí ijọ́ yẹn ìgbà táwọn ọlọ́pàá yẹn ti lé wa àwọn sójà yẹn àwọn ọlọ́pàá gan ọkọ àwọn sójà wọ́n ti lé wa wọ́n ti rí káàdì yẹn torí mo ti bọ́ sí ojú títì mo ti sọ di ariwo pé pé dìnnẹ́sì àwọn ọlọ́pàá yẹn àwọn sójà yẹn ṣàǹbọ̀là tó kan wọ́n lé wọn yìnbọn sókè. Danjuma pariwo ńgbà tó kún ní ṣọ́ọ̀ṣì ó pariwo bákan ó slogan wọn tiẹ̀. ṣé slogan Danjuma ẹnu bẹ́ẹ̀ pé ẹmọ ó ti di nǹkan ariwo ẹmọ ìdí Danjuma bó ṣe pọ̀ bí ó ṣe gún mi
bómi náà ṣe fi ṣọ́ọ̀ṣì yẹn Danjuma ó pariwo àbúrákàyà Danjuma pariwo àbúrákàyà ó pariwo wọn tiẹ̀ bó ṣe pariwo wọn tiẹ̀ yẹn bọ̀ wọn tiẹ̀ yẹn ò lè gbéra àwọn tó lọ́wọ́ ọmọ yẹn àwọn ọmọ mi ni àwọn ọmọ tẹ́ pé nígbà tó wà mí ní tó sì kéré tọ́mọ wa ti máa rí wọn láfẹ́ wá tí wọ́n bá bá mi ní tọ́ bá bá mi ní máyàsì ni máa ń fún wọn lówó oúnjẹ ńgbà mi àwọn ọmọ yẹn ṣáà wò pé ẹ̀gbọ́n wọn ò lè súnmọ́ pépé o àwọn ò lè súnmọ́ ẹ̀gbọ́n yìí o bọ̀ Danjuma ṣáà pariwo àbúrákàyà òjìnẹ́sẹ̀ wọn ọlọ́pàá yẹn ṣáà dé èmi náà ṣáà pariwo àyà asmẹ̀ bọ̀ ẹnìkan lè wá pẹ̀lú èmi ń jọ yẹn. ṣé láti létí wọ́n ti lọ lọ́ọ́ tí mẹ́rin kan yẹn dání àbí. no àtìlétè mi ti lọ yẹn lèmi ti èmi ìdárìn tó mọ̀ pé tí n bá dárìn ẹlòmíì wọ́n lè fẹ́ ṣe nǹkan fún mi ní ìròyìn mo kàn ní kẹ́ni yẹn tẹ̀lé mi lọ. irú ọkùnrin pé mo máa mo ti dá ọ̀gá mi nú àwọn ọkùnrin irú mi gbọ́dọ̀ máa dárìn kọ́ máa lọ ṣe mí lẹ́yìn lójijì mo ṣáà next time ọlọ́pàá wọn sójà yẹn wá lé wa èmi ságbá bí other side yẹn àwọn ṣàṣàgbà bí inú àdúgbò wọn níbi pé ọlọ́pàá yẹn rí wọn wàhálà bẹ́ẹ̀ ni tó wá ń tajà yẹn ìyẹn aláyé tó ní kí n wá yẹn ìyẹn ọ̀gá tó ní ibẹ̀ yẹn bọ́gà yẹn ṣe dé nìyẹn èmi dẹ̀ ti sá síbi kọ̀ọ̀kan wọ́n pe ọ̀dọ̀ ibi tí mo sá sí yẹn pọ̀ bọ́ yẹn ní ẹnu ẹja gbàtí ẹni yẹn wá dé aláyé yẹn mo wá pè wọ́n torí fóònù mi wà lápò mi aláyé yẹn ṣàpadà pè mí padà mo wá pa aláyé yẹn pé mo wà ní ọ̀dọ̀ ẹnu ẹja aláyé yẹn ṣe wá bá mi ní ọ̀dọ̀ ẹnu ẹja nìyẹn mo ṣe wá bá wọn ní àkókò pípé kí ló ṣẹlẹ̀ pé mo ní àbẹ́rẹ́ ẹ̀yin lè gbé mi wá sí randa tó bá ṣe ẹ̀yin tẹ́ pé mi wá sí báyìí mi ní wá sí báyìí mi ní irú nǹkan báyìí o pé ṣe yẹ kí Danjuma wọ́n ní bóyá máa ń ṣe nìyẹn pé Danjuma pé ìbọn wọn ti sọ fún mi pé ìbọn máa ń fẹjọ́ ẹ̀sùn mi pé Danjuma pé máa ń bẹ́ gan pé ṣé ó wá yọ àkítàn wọn náà bó ṣe wá lé wọn pa ní ibi tí wọ́n ti ń tajà nìyẹn pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wọn pé débi pé ó gbé gbogbo ọjà wọn mo ní àbẹ́rẹ́ pé aláya pé jẹ́jẹ́ mi mo dúró ó ṣàṣojú ọmọọṣẹ́ yẹn náà ọmọọṣẹ́ aláyé wà ń bẹ̀ aláyé béèrè lọ́wọ́ ọmọọṣẹ́ náà aláyé ọmọọṣẹ́ yẹn ń sẹ fún wọn pa bó ṣe rí gbogbo nìyẹn pé òpépì kọ́ ló tọ́ wọn bí bó ṣe dé wọn kọ́kọ́ lu pánù bí bó ṣe lu pánù gan-an òpépì ò sọ̀rọ̀ pé the next thing ó kàn fún òpépì body eating ó bí wà pa lórí ló ṣe tàrí lè pé bó ṣe wá fẹ́ gbẹ̀gbá mi èmi kò pa àtàrí lè tó fẹ́ gbẹ̀gbá mi dé the next thing Danjuma wà lọ fọ́gbò bó dẹ̀ ṣe lọ fọ́gbò dẹ̀kẹ̀rẹ̀ òun mọ̀ pé ṣọ́ọ̀ṣì wà lára ti tèmi bí náà ṣe ṣe ṣọ́ọ̀ṣì aláyé yẹn ṣá fún mi ní 15 bay kọ́ni 15 bay ló fún mi jọ yẹn aláyé yẹn fi fún mi 15 bay ṣáà ní aláyé yẹn ṣá bẹ̀ mí kí n jẹ́ kí n má bínú pé kí n máa lọ pé ìgbà tó ń máa sọ̀rọ̀ ṣáà ni mo ti gbọ́. ṣé wàá láyé yẹn padà wá sọ̀rọ̀ láti gbà yẹn. ẹ á padà sọ̀rọ̀ láti gbà kó dàgbọ́ tó aṣọ fún mi tó. Danjuma máa ń kọ́ báyìí. Danjuma mi rí láti gbà yẹn bọ̀ ó wá mi wá sí nígbà tí mo ti prison dé nígbà yẹn tí ó wá mi wọ́n ló wá mi wá sí gbòòrò ó gbébọn wá bọ̀ wọ́n ní bó ṣe rí mi èmi ò dẹ̀ mọ̀ pé bọ̀ èmi rán ẹni yẹn tọkọ̀ dúró èmi mọ̀ pé èmi gbogbo lé olówó wá wọ́n tóbi méjì wọ́n gbọ́kadà wá mọ́ ẹni tó jẹ́ ọlọ́kadà tó gbé wá tó mẹ́ta bó ṣe wá lọ tán ẹnìyẹn kan wá sọ fún mi pé ẹ̀gbọ́n àwọn boys tó wá yẹn ẹ̀yin ló wá pé ọmọ tó ń pè ní Danjuma ni mo sáré fóònù dé nìyẹn pé ó jẹ́ ẹ̀yàn kan tẹ́ pé mi ò dá mọ̀ mi ò kí n rí sìn mi ò dá mọ̀ àwọn tó bá ṣe sọ fún mi pé Danjuma yẹn gan lélẹ̀ bò òun dé mi mọ̀ ọmọ yẹn kọ́ wá bá mi pé ẹ̀gbọ́n àwọn ọlọ́kadà kan tí wọ́n pààkì síwájú yín sìn tẹ́ pé bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ní kílọ̀bù yẹn pé ẹ̀yìn ò mọ̀ mo ní yẹn pé kí ló ṣẹlẹ̀ pé mo ní ó ní pé Danjuma lè yẹn pé ẹ̀yin lọ́wọ́ wá o pé bọ̀ àwọn ọlọ́pàá tó wọlé dé ní mọ́mẹ́ǹtì yẹn ló yẹ kó mú fò wọ́n ní yẹn pé àbúrò mi mọ kankan èmi dẹ́ra jókòó ni níwájú tàbí wọ́n pè bẹ̀rẹ̀ nípa ṣẹ́kẹ́ ní 3AD nípa ṣẹ́kẹ́ ní Miami bẹ́ẹ̀ ni sà wọ́n pè bẹ̀rẹ̀ èmi kọ́ ìjókòó pẹ̀lú àwọn bọ́ìsì wọn bẹ́ẹ̀ èmi kọ́ pé wọn ọlọ́kadà yẹn kọ́ gbogbo wọn ọlọ́kadà yẹn bọ́n bọ́ìsì yẹn ṣe dé tọkọ́ sí báàgì bọ̀ èmi ò di tẹ̀sán kò mú kọ́ bí wọn lè bẹ́ẹ̀ wá ṣayé tí wọn ni bò ó ti wá lọ tó wá sọ fún mi pé èmi gbogbo ló wá má. pẹ̀lú gbogbo atótónu tó ti ṣe látara. bẹ́ẹ̀ ni mà. ṣíṣe ẹgbẹ́ òkùnkùn. bẹ́ẹ̀. kí ni ìwúrí tó wà ń bẹ̀. máa mi kò iṣẹ́ ẹgbẹ́ òkùnkùn kò wú mi lórí kankan torí ẹ̀ náà ni mo ṣe torí ẹ̀ ni mi ṣe ń sọ fún wọn pé mo fẹ́ máa tẹ̀lé wọn rárá mọ́ kódà gan débi pé ìyàwó mi ó máa ń jí mi lóru báyìí ó máa ń jí mi lóru pé òun fẹ́ kí n máa rí wọn òun fẹ́ kí n máa rí kóun máa rí mi pẹ̀lú wọn mọ́ débi pé mo máa ń sọ fún wọn pé ẹ fẹ́ lọ mítìnì ni o ẹ fẹ́ róòlù káàkiri ni o ẹ fẹ́ ṣe nǹkan kan ni o mi ìbá ń ṣe ẹnu gba tí mo ṣe dé láti prison yìí wọ́n sì fẹ́ fún mi ní number 2 sí number 1 mo jẹ́ kó yé wọn pé mi ò fẹ́ mo ní mi ò nídìí kankan pé kọ́ jọ̀ nítorí Ọlọ́run tí mo sì fi àdá lé kọ́nu wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ó ṣojú ìyàwó mi tí mo fàdá lé tó ní ẹ̀gbọ́n wọn fẹ́ ṣe mítìnì ní kíní. ẹ mọ̀ pé Rasaki pàdí mi ni Rasaki tẹ́ wọn yẹn number 2 ayé ni ó yá ìgbà tí mo dé mo gbọ́ pé òun náà sọ fún mi pé wọ́n ti fún mi number 2 mo fọ́ pa wé Rasaki wo number 2 nsìn ẹ mọ̀ mo ṣáà kàn ń wò ẹ mọ̀ pé náà àdúgbò làjọ wà
ìgbà mìíràn ó lè pé gbogbo mi wà prison Rasaki ó jẹ́ nǹkan tẹ́ pé òun ló máa ń fún mi lówó oúnjẹ ó máa ń ṣe bí 2000 sí mi everyday ìjọ tó bá náwó lọ́wọ́ ó lè pè mí pé òun lówó lọ́wọ́ wọn á ní kó má wọrí ìgbà míì ìyàwó mi lè lọ bá ó lè fún ìyàwó mi 5000 á ní kí ìyàwó mi fi sustain bí kí ìyàwó mi jọ kó má bínú bọ̀ Rasaki bọ̀ èmi ò mi ò ṣe èèyàn kan tẹ́ pé mi máa fẹ́ kájọ máa rìn bọ̀ mi kàn máa ń wò ní má. fún àǹfààní àwọn tó ń wo ẹ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni mà. tí wọ́n sì wà nínú ẹgbẹ́ òkùnkùn kí làwọn ọ̀rẹ́ fún wọn. àwọn ọlọ́wọ́ mi lọ́wọ́ mi ò gba àwọn alámọ̀ràn pé èmi gan máa mi lè avoid èèyàn kò lọ ṣẹgbẹ́ òkùnkùn wọn mi lè avoid èèyàn torí ẹni mo ṣe mi ò tẹ̀lé wọn mọ́ ó yàgò tó bá yẹ pé mo lè ní nǹkan kan kọ́kọ́ máa fi kí nǹkan lè máa mú dání pé yes àbí kí tó bá dì tẹ́tì mi gan pé yes wọ́n rí mi pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn kọ́ ṣe nǹkan tó bá ti wọ̀n fún mi àwọn alápẹ́ Rasaki kò jẹ́ èèyàn kan tẹ́ pé mo like ẹ̀ kò ṣe èèyàn kan tó máa ń kò ń wàkiwà kò ń jalè bọ̀ tó bá ti mu ọtí díẹ̀ báyìí ó máa ń bínú sódì bọ̀ èmi mọ́ no ìbínú tó bí jọ yẹn ni bá mi ọlá pé ó yá báàgì yẹn Rasaki bó ṣe wọn yẹn ó yá kò lè kú sí lọ ṣe nǹkan míì bẹ́ẹ̀ ni kò máa ń jalè sàn bẹ́ẹ̀ ni nǹkan yẹn náà mo bá fà lórí nǹkan yẹn pé ṣe mo kókó yẹ kó ṣá bọ̀bọ̀ yẹn òun náà padà bá mi òun náà padà sọ fún mi pé kí n jẹ́ kí n má bínú kò tí tó yẹn gbódo ọmọ tó ṣáyì ọmọ tí mo lè fẹnu bá sọ̀rọ̀ ni àwọn ọmọ tó yẹ pé tó bá ti fẹ́ wá ra gbó nínú àdúgbò ibi tí mo ń gbé tó bá ti fẹ́ wá ra gbó torí àwọn ọmọ máa ń jókòó pẹ̀lú mi wọn kọ́ lè wà bá mi nínú àdúgbò yẹn tó bá ti wá síbẹ̀ torí gbà mí nínú àdúgbò yẹn máa ń wà bẹ̀ ó ní wúmà kan ìyálájé ni a ní ìyá yẹn kọ́ ṣọ́ọ̀bù kan bẹ̀ ìgbà mí èmi ò lè láì kí máa rìn kiri tí màá ti máa lọ àdúgbò máa jókòó sí Rasaki kan máa bá mi bẹ̀ èmi máa ń mu gbùbọ̀ mi kì í síbẹ̀ mi láìkẹ́ ọtí mi máa mọ ọtí rárá júùsì nìkan máa mú pẹ̀lú mọ́ọ̀tì. máa mi àbẹ́ mi kíjọba dáríjì mi ni máa mi tẹ̀lẹ́gbẹ́ òkùnkùn wọn bá ti dìtẹ́tì pé mo tẹ̀lé ẹgbẹ́ òkùnkùn wọ́n pa mí. wọ́n sọ wípé gbogbo ọmọ ẹgbẹ́ òkùnkùn ilé tó bá wà láyìíká àti àyíká ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n wá sọ pé àwọn ìṣẹ́gbẹ́ àwọn ò dẹ̀ fẹ́ ṣe mọ́. mi ò ṣe mọ́. kí ló dé tí wọ́n wá sọ ní iléeṣẹ́ ọlọ́pàá. mo pé gbà yẹn màmí wọ́n ti mú mi gbà yẹn èmi dé wà ní prison bò mo sọ fún lọ́ọ̀yà mi gbogbo àti mo ṣe kéèsì yẹn tán wọ́lá pé ó ti bọ́ sínú àsìkò kínní ìyàwó mi ṣàṣọ fún mi lọ́ọ̀yà mo máa sọ pé wọ́n bá mi ṣe nǹkan kan pé bí a renounce àbí wọ́n ṣàkọ́ ìwọ̀n òye mi bọ̀ èmi ṣàṣọ pé yes bí ṣe máa ṣàti dé. ẹ̀mọ̀kọ́ táìmù yẹn lọ́ọ̀yà kọ́ọ̀tù ti strike ó ti bọ́ sí táìmù ọdún nǹkan kan whatever yẹn nígbà tí mo dé ìyàwó mi ti ta gbogbo nǹkan tó wà nílé. ṣé nǹkan tó ń gbẹ̀dẹ̀ láti oníṣẹ́ ni wípé kò wọ́n láti ṣẹgbẹ́ òkú. máa ń kó mi mọ́ o a ní mo ti sọ fún gbogbo ayé gan sẹ́ pé kọ́ máa pè mí gan mọ́sẹ́ mi torí ẹ̀ tí bá ń dárìn tí máa ń rìn mo máa ń pèfẹ́ kí èèyàn kan kọ́kọ́ wà pẹ̀lú mi ìgbà míì gan èèyàn kọ́kọ́ lè máa wà pẹ̀lú mi gan kí èmi nìkan gan máa rìn bọ̀ ìgbà míì gan mo kàn lè wà nílé nínú àdúgbò mi kí n wà nílé látàrí oṣù lẹ̀ tí kí n máa kọ̀tún wọn yẹn. iṣẹ́ bábà tó ṣe kí ló tó fi ṣe iṣẹ́ albino tó kí ló tó fi ṣe. máa mi owó ṣe ń jẹ́ owó tí mo rí mo mọṣẹ́ mo máa ń lọ site mo máa ń lọ site lẹ́kọ̀ọ̀kan mo máa ń tẹ̀lé ó ní ẹ̀gbọ́n kan wọ́n pè ní ẹ̀gbọ́n lukú mo máa ń tẹ̀lé wọn lọ site ó tún ní aláyé kan pè sunshine ó wà ní side ìkèrè pẹ̀lú gáyà yẹn tó bá ti ní site mo ní nọ̀bẹ̀ lọ́wọ́ tó bá ti lọ fẹ́ lọ site àjọ máa lọ ni ìgbà mi tàbá lè lè fún mi 5000 ìgbà mi ó lè fún mi 2000 òun náà máa kó déédéé tí máa fún ìyàwó mi pẹ̀lú àwọn owó kọ̀ọ̀kan náà tí bá rí ń ta. kí lorúkọ ẹlẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ridwan Adesina ma. o pé tán pé jálẹ̀. orúkọ mi ni Ridwan Adesina Opepe. ọmọ bíbí. dáàdi ẹ̀kọ́ obìnrin ẹ̀dẹ̀ wà. dáàdi mi wọ́n ti ní stroke Ìbàdàn lọ́wọ́ báyìí wọ́n ti gbé wọn lọ sí Ìbàdàn. wọ́n sì mi ti kú tipẹ́. ní bí oṣù mélòó lè. mo wà ní bí abi 10 years old mọ́mí mi ti kú. 10 years old mo wà mọ́mí mi ti kú. ọ̀dọ̀ ta ló wá gbé dàgbà. dáàdi mi kọ́ lọ sọ wá sí ọ̀dọ̀ wúmà kan ìdàrí ibẹ̀ ní èmi àti ibẹ̀ làbúrò mi kú sí. obìnrin àbọ̀kùnrin làbúrò. obìnrin. kí ló ṣe tó kú. sọfánẹ́sì ni ìgbà mi àlè máa jẹun látàrọ̀